ọmọ aládé ni wá, adé orí wa ò ní sí. Bí nǹkan ò ṣe nìyàn, a ní láti wá nǹkan ṣe kọ́rọ̀ wa lè níyanjú. Ọ̀rọ̀ àpapọ̀ àwọn ọmọ Yorùbá, àwọn ọmọ káàrọ̀ oòjíire, àwọn ọmọ Oòduà, ọ̀rọ̀ wa mọ̀ níyanjú. Mo kọ́kùnrin, mo kóbìnrin, mo kí ọmọdé, bẹ́ẹ̀ ni mo kí àgbàlagbà lóòrọ̀ tèní. Mo kí ẹ̀yin bàbá, àwọn ìyá, mo kí yín. Mo ṣe kábíyèsí fún gbogbo orí adé tí ń bẹ ní àgbáńlá ayé láti Benin Republic dé ìlú Nàìjíríà, láti Nàìjíríà wọnú Benin káàkiri àgbáńlá ayé. Gbogbo àwọn orí adé tí ń bẹ bẹ́ẹ̀ ni mo mọ̀ ṣe kábíyèsí fún wọn. Mo kí àwọn olórí láàfin, àwọn àrẹ̀mọ bá mi ò mọ̀ gbàgbé wọn, àwọn olóyè ní ọlọ́kan òjọ̀kan, gbogbo wa náà ni mo kí lóòrọ̀ tèní. Mo á kí gbogbo ìjẹ́ àwọn onífá, àwọn babaláwo ní ọlọ́kan òjọ̀kan láti Nàìjíríà wọnú ìlú Benin, láti Benin káàkiri àgbáńlá ayé. Mo mọ̀ kí yín, mo ṣe yín pẹ̀lẹ́, ẹ kú ojúmọ́, ẹ kú àyájọ́ ti tèní, ẹ kú kó lè dá tó bá dá tán kò ní bàjẹ́. Àní gbogbo wa náà ni mo kí nílé lóko lájò lẹ́yìn odi ní ibi yòówù tẹ̀yin bá wà tí gbé ń gbọ́ mi báyìí. Àníṣe ẹ lè láǹfààní àti darapọ̀ mọ́ wa nínú YouTube, bẹ́ẹ̀ ni ẹ lè láǹfààní àti darapọ̀ mọ́ wa lórí Facebook. Bákan náà ẹ tún lè darapọ̀ mọ́ wa lórí WhatsApp, nítorí pé ẹgbẹ́ yìí wà fún ìṣe wa, àṣà wa, èdè wa àti ìṣẹ̀ṣe. Ẹ̀yin èèyàn mi nílé lóko lájò lẹ́yìn odi, ẹ jọ̀ọ́ jàre, ẹ mọ̀ jẹ́ kí àṣà wa, ìṣe wa, àníṣe èdè wa, ẹ mọ̀ jẹ́ ojú àjò rẹ̀ yín. Àrò gbogbo wa nílé lóko lájò lẹ́yìn odi, Allahu Rabbi kò ní jẹ́ kí àṣà wa, ìṣe wa, èdè wa kó jó àjò rẹ̀ yín, kò ní jó àjò rẹ̀ yín láyé àti láyé. Ní báyìí gbogbo ẹ̀yin tẹ̀lé láǹfààní àti darapọ̀ mọ́ wa, àìbẹ́ẹ̀kọ́ ó wọ̀ yín pé kẹ́ darapọ̀ mọ́ wa nínú ẹgbẹ́ wa yìí, nítorí pé ẹgbẹ́ yìí jókòó kalẹ̀ sí Nàìjíríà, bẹ́ẹ̀ ló tún wà nílùú Benin. Láti Benin Nàìjíríà Benin àjíjọ wàpọ̀ yìí náà ni. Ẹ kúkú mọ̀ pé ọmọ bàbá kan náà ni wá, ọmọ ìyá kan náà ni wá. Ohun tá sì wá pè ní káàrọ̀ oòjíire, káàrọ̀ oòjíbí, àpapọ̀ ọmọ Oòduà nílé lóko lájò lẹ́yìn odi. Ojú òní tí ọ̀kan nu wa, inú wa dùn, ayọ̀ wa kún, ìbéèrè wa ó sì ṣẹ. Àníṣe ẹ̀yin sáà tẹ nọ́mbà yìí 9706 2397 9706 2397. Àní lórí WhatsApp kẹ́yìn sáà ti sọ pé ẹ fẹ́ darapọ̀ mọ́ wa. Àníṣe ẹ ṣe tán àti wà pẹ̀lú wa lórí WhatsApp. Elédùà ò ní fi wálẹ̀, inú wa dùn, ìbéèrè wa ó ṣẹ. Látẹnu Baalé Wogui, awògidina nítorí ìbàjẹ́ àwọn ọmọ ènìyàn. Ire àṣẹ Elédùmarè.